A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Àwọn agùnbánirọ̀ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ondo tí wọ́n gba ìyọ̀ǹda ní ọjọ́ Ajé ti sọ wípé ìdílé wọn san mílíọ̀nù kan náírà fún ọ̀kọ̀ọ̀kan wọn kí wọ́n tó gba ìyọ̀ǹda. Lára àwọn 5 tí wọ́n jí gbé yìí láti rí agùnbánirọ̀ 4 àti oníṣẹ́ ọwọ́ kan. Láàárín aago 11 alẹ́ Ọjọ́bọ̀ ni wọ́n jí wọn gbé ní abúlé Omi Àlàáfíà ní ìlú Ìfọ̀n, ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀, kí wọ́n tó wọ́ wọn wọ inú igbó nítòsí. Àwọn wọ̀nyí ni wọ́n padà bọ̀ lẹ́yìn ìpàgọ́ ọlọ́sẹ̀ 3 orientation camp tí wọ́n ṣe ní ìlú Enugu, ìpínlẹ̀ Abia. Ìròyìn jábọ̀ wípé dẹ́rẹ́bà ọkọ̀ àti ẹnìkan tí ó jókòó ti dẹ́rẹ́bà níwájú ọkọ̀ ni wọ́n yìnbọn pa kí wọ́n tó rí wọn gbé. Nígbà tí ó ń ṣàlàyé ìrírí rẹ̀, ọ̀kan lára àwọn agùnbánirọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Patience Andrew ní àwọn wọ ọkọ̀ láti ìpínlẹ̀ Abia sí Onitsha, ìpínlẹ̀ Anambra, ṣùgbọ́n dẹ́rẹ́bà wọn kò yára tó. Lẹ́yìn náà ni wọ́n wọ ọkọ̀ mìíràn dé Àkúrẹ́. Àìtètè kún ọkọ̀ ni ó mú wọn gbéra kúrò ní Onitsha láago 5 ìrọ̀lẹ́ pẹ̀lú èrò ọkọ̀ 9 kí wọ́n tó dé Ondo láàrin aago 10 alẹ́ níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Ó ní àwọn ajínigbé yìí tan tọ́ọ̀ṣì sí awakọ̀ lójú ni ó bá dáhùn wípé "Ọ̀gá, I no see you." Ó ní lọ́gán tí ó sọ ọ̀rọ̀ yìí ni wọ́n yìnbọn fún lẹ́ẹ̀mejì tí wọ́n fi pa òun pẹ̀lú arábìnrin tí ó jókòó tì í lẹ́gbẹ̀ẹ́. Bákan náà ni wọ́n gún ọ̀gbẹ́ni kan lọ́bẹ. Àwọn 2 mìíràn náà kú, ṣùgbọ́n wọn kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí ẹni wọ́n gún lọ́bẹ nítorí ó ríbi sálọ. Lẹ́yìn èyí ni wọ́n kó wọn bọ́lẹ̀ nínú ọkọ̀ wọ igbó lọ. Andrew ní àwọn rìn nínú igbó láti aago 10 alẹ́ títí di aago 7 òwúrọ̀ ọjọ́ kejì. Ó ní àwọn ajínigbé yìí jẹ́ 5, ọjọ́ orí wọn kò lè ju 25 lọ, 25 years. Wọ́n sì ń sọ èdè Haúsá mọ́ Fúlàní. Ayan ògbùnfọ̀ kan wà láàárín wọn. Ìlú bàrà bíi kúkú bíi yíyè ni wọ́n fi tiwọn ṣe, tí wọ́n sì ń fún wọn ní gàárì pẹ̀lú omi ìdọ̀tí mu lẹ́ẹ̀kan lójúmọ́. 30 mílíọ̀nù náírà ni wọ́n kọ́kọ́ béèrè fún. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúnàádúrà ni wọ́n gé wálẹ̀ sí mílíọ̀nù 3. Gbẹ̀yìn ni wọ́n gbà láti gba mílíọ̀nù ọ̀kọ̀ọ̀kan wọn. Agùnbánirọ̀ ní inú igbó ni àwọn ń sùn. Àwọn ṣe alábàápàdé ilẹ̀ oko láì rí ẹnikẹ́ni yàtọ̀ sí ohùn ajá tó ń gbó nítòsí kí àwọn mọ̀lẹ́bí wọn tó kó mílíọ̀nù kan náírà wá. Lára àwọn ohun tí àwọn ajínigbé yìí tún béèrè fún ni páálí Hollandia yogurt 3, búrẹ́dì 2, páálí Peak Milk 1, kátọ́ọ̀nù malt 1, ọ̀pọ̀lọpọ̀ ohun mímu alágbára Fearless drink, páálí sìgá àti ìdí ìrẹsì sísè àti adìyẹ 10, rice and chicken, kí wọ́n tó wáá fi mílíọ̀nù kan ọ̀kọ̀ọ̀kan wọn lé tí àpapọ̀ owó fi jẹ́ mílíọ̀nù 5. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ìyáàfin Fúnmiláyọ̀ Ọdúnlámì sọ nínú àtẹ̀jáde wípé àwọn ajínigbé yìí ti já àwọn tí wọ́n jí gbé sílẹ̀ kí ọlọ́pàá tó ríbi kó wọn lọ sí Police Medical Service ní Ọ̀wọ̀. Lẹ́yìn èyí ni wọ́n darapọ̀ mọ́ ẹbí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni iléeṣẹ́ ológun yọ̀ǹda ọmọbìnrin akẹ́kọ̀ọ́ Chibok kan àti àwọn 330 mìíràn tí wọ́n dóòlà lọ́wọ́ àwọn alákatakítí Boko Haram fún gómìnà ìpínlẹ̀ Borno. Lára àwọn 330 yìí láti rí obìnrin àti ọmọdé. Adelé adarí ẹ̀ka alukoro fún olú iléeṣẹ́ ológun Captain Ruben Kovangia ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Ó ṣe àlàyé wípé àwọn ṣe àṣeyọrí mìíràn nídìí ìgbógun ti ẹgbẹ́ adàlúrú ní ẹkùn àríwá ìlà oòrùn pẹ̀lú àgbájọwọ́ Joint Task Force Operation Adenkai. Major General Wahidi Shaibu bí wọ́n ti yọ̀ǹda akẹ́kọ̀ọ́ Chibok mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Enye Abdul fún ìjọba ìbílẹ̀ Borno. Wọ́n ṣàlàyé wípé ìgbìyànjú àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ Chibok yòókù nínú ìgbèkùn ni ó mú wọn tẹ̀síwájú wọ inú aginjù níbi ìpàgọ́ àwọn adàlúrú bí wọ́n
ti ṣèlérí wípé àwọn kò ní rẹ̀wẹ̀sì láti máa sa gbogbo agbára wọn láti gba ìyọ̀ǹda àwọn yòókù. Inyi Abdul ni wọ́n dóòlà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjì nínú igbó Sambisa nínú oṣù kẹfà ọdún 2024. Inyi, ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n, láti ẹ̀yà Kibaku ni ó wá láti abúlé Kubombula ní ìjọba ìbílẹ̀ Chibok. Àwọn ológun tẹ̀síwájú wípé nínú ìgbèkùn àwọn agbésùmọ̀mí ni Inyi ti fẹ́ ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abudada, ọmọ ìlú Gwoza, ìpínlẹ̀ Plateau, ní ọdún 2014. Lẹ́yìn náà ni ó lọ fi ilẹ̀ Senegal ṣebùgbé. Láti ìgbà tí wọ́n ti dóòlà Inyi ni òun pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ti kojú oríṣiríṣi àyẹ̀wò ní ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn tako òfin ìjọba rẹ̀ kí wọ́n dákun fagilé èròǹgbà wọn níbi tí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára lẹ́yìn ìpàdé ní Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ti sọ wípé ààrẹ ní kí òun jíṣẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wípé òun ti tẹ́tí sí gbogbo ìbéèrè wọn, àwọn sì ti ń gbé ìgbésẹ̀ láti yanjú gbogbo rẹ̀. Ó ní ààrẹ kò rí ìdí fún ìfẹ̀hónúhàn, kí wọ́n bẹ́gi dí i kí wọ́n sì máa retí èsì láti ọ̀dọ̀ ìjọba. Ó ní kí àwọn ọ̀dọ́ gbọ́ ọ̀rọ̀ tí ààrẹ ń sọ, kí wọ́n fi ààyè gbà á láti rí àbájáde ìgbésẹ̀ tí ó ń gbé fún àǹfààní wọn. Àsọdájú ààrẹ yìí ń wáyé láàrin fàákájà amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà àti olùdíje du ipò ààrẹ ọdún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi tí ó gbọ̀nà àrà yọ. Lánàá ni agbẹjọ́rò Obi kọ ìwé ránṣẹ́ sí Ọ̀nànúgà wípé kí ó san bílíọ̀nù 5 náírà kí ó sì tún tọrọ ìdáríjì láàrin ọjọ́ 3 lórí bí ó ṣe fi ẹ̀sùn kan Obi àti àwọn alátìlẹyìn rẹ̀ wípé àwọn ni wọ́n wà nídìí èròǹgbà ìfẹ̀hónúhàn tí wọ́n pe àkọlé rẹ̀ ní End Bad Governance Protest. Bákan náà ni olóyè nínú ẹgbẹ́ òṣèlú Labour Pat Utomi náà pe Ọ̀nànúgà níjà wípé kí ó pèsè ẹ̀rí ọ̀rọ̀ tí ó sọ tàbí kí ó kojú 500 bílíọ̀nù náírà ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni a gbọ́ wípé ìjọba àpapọ̀ ṣe àgbékalẹ̀ 1,140 náírà (150,000) owó àyáàsan gírántì fún àwọn oníṣòwò kéékèèké Micro, Small and Medium Enterprises (MSMEs) ní ìpínlẹ̀ Jigawa. Igbákejì ààrẹ Kashim Shettima ni ó ṣe ìkéde yìí níbi ó ti ń ṣe ìfilọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ètò fún àwọn oníṣòwò kéékèèké ní ìlú Dutse. Ilé-iṣẹ́ ìròyìn náà jábọ̀ wípé MSMEs yìí jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ ìjọba láti mú ìrọ̀rùn bá àwọn olókoòwò lórílẹ̀-èdè. Wọ́n ní àkọ́kọ́ irú rẹ̀ wáyé ní ìpínlẹ̀ Benue, èkejì ní Ògùn, ẹ̀kẹta ní Èkìtì ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Èròǹgbà wọn ni láti pín in jákèjádò orílẹ̀-èdè. Shettima ní owó ìjọba yìí jẹ́ owó tí kò nílò kí àwọn tí ó bá jẹ nínú rẹ̀ dá padà. Ó ní àṣeyọrí okòòwò kéékèèké jẹ́ àṣeyọrí ìjọba. Bákan náà ni ìjákulẹ̀ wọn náà jẹ́ ti ìjọba. Bí ó ti rọ àwọn oníṣòwò wọ̀nyí kí wọ́n má bẹ̀rù, ìjọba Tinubu kò ní sinmi títí ìrọ̀rùn yóò fi bá àwọn àti okòòwò wọn. Gómìnà Umaru Namadi náà wá dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ìpèsè ìgbáládùn ìjọba tiwantiwa nípasẹ̀ MSME àti àwọn iṣẹ́ àkànṣe mìíràn káàkiri agbègbè wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Síwájú èròǹgbà ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tó ń bọ̀ nínú oṣù kẹjọ, ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ gbangba wípé irúfẹ́ ìfẹ̀hónúhàn bẹ́ẹ̀ jẹ́ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè, kò sí ohun tí ó burú nínú rẹ̀. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Bímbọ́lá Sálú Ǹdèyí ni ó sọ eléyìí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀wé ìjọba ìbílẹ̀ SLGs. Ó ní ṣùgbọ́n àwọn olùfẹ̀hónúhàn gbọ́dọ̀ ṣọ́ra kí ìgbésẹ̀ wọn má bàa yọrí sí fàákájà àti ìparun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ìfẹ̀hónúhàn jẹ́ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè,
wọn kò nílò láti ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Èkó nítorí ìjọba ìpínlẹ̀ Èkó ń gbìyànjú fún àwọn olùgbé rẹ̀. Ó ní òun kò sọ eléyìí nítorí òun jẹ́ akọ̀wé ìjọba, òun sọ eléyìí láti inú ọkàn òun wá, Ọlọ́run sì jẹ́rìí sí i. Kò sí ìdí fún ẹnikẹ́ni láti dá ìfẹ̀hónúhàn sílẹ̀ tàbí fàákájà tí ó lè yọrí sí wàhálà ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bí eré sinimá lórí ìtàkùrọ̀sọ láàrin olórí àwọn ajínigbé tí wọ́n yìnbọn pa ní ọjà Ládìpọ̀, ìpínlẹ̀ Èkó láìpẹ́ yìí, tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọmọọba Henry Ọdẹ, tí í ṣe òṣèré sinimá àgbéléwò àti ọmọ ẹgbẹ́ ògbólógbòó ajínigbé mìíràn tí wọ́n gbìn sí inú ọjà Ládìpọ̀ láti máa ṣe alamí kí àṣírí wọn tó tú. Àfihàn wáyé láti iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n gbin ọmọ ẹgbẹ́ wọn yìí sínú gbajúgbajà ọjà tí wọ́n ti ń ta ẹ̀yà ara ọkọ̀ ní ojúnà márosẹ̀ Ọ̀ṣọ́dì sí Àpápá, ìpínlẹ̀ Èkó, láti mójútó lílọ bíbọ̀ ẹni wọ́n ń gbèrò àti jí gbé kí wọ́n tó gbìnàyá. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ́jú yìí ni agbódegbà àwọn ajínigbé yìí ń jábọ̀ fún àwọn akẹgbẹ́ rẹ̀ gbogbo ìrìnsí ẹni wọ́n fẹ́ jí gbé. Ìtàkùrọ̀sọ wọn jẹ jáde lẹ́yìn tí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí Kẹ́hìndé Onídarí ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ tó ń jábọ̀ ìròyìn lórí ìrìnsí àwọn ajínigbé lórí bí wọ́n ṣe ń pètepèrò kí ikọ̀ ọlọ́pàá tó ṣe ìkọlù sí wọn tí wọ́n fi kápá wọn. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé àwọn jàǹdùkú yìí dé sáàrin ìjà láìmọ̀ wípé àwọn ọlọ́pàá tí kọmíṣánná Adégòkè Fáyọ̀adé fúnra rẹ̀ ṣàjọ ti gẹ̀gùn dè wọ́n. Bákan náà ni wọ́n ṣe àwárí àkàálẹ̀ ohùn láàrin ìlúmọ̀ọ́ká òṣèré yìí àti ẹnìkejì rẹ̀ tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ rẹ̀, tí wọ́n fi ṣe agbódegbà sínú ọjà Ládìpọ̀. Ní èdè Ìgbò ni àkàálẹ̀ ohùn náà jẹ́ níbi tí òṣèré ti ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé báwo ló ṣe ń lọ sí pẹ̀lú ẹni wọ́n fẹ́ jí gbé. Onítọ̀hún dá lóhùn wípé òun ṣì ń ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀, ó ti wọ inú ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n òun kò mọ ojúnà tí yóò gbà. Àwọn náà wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé ojúnà wo ni ó yá síbẹ̀, ṣé airport ni tàbí 7-8. Lẹ́yìn náà ni ó ṣe ìkìlọ̀ fún un wípé kí ó ṣọ́ra àti máa gbé aago lójú àwọn ènìyàn. Nìyẹn náà bá dá a lóhùn wípé òun máa ń yẹ̀bá sí ẹ̀gbẹ́ kan kí òun tó gbé ìpè wọn. Òṣèré ní ó dáa, ṣáà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ dání dáadáa kí o sì máa jẹ́ kí a mọ gbogbo ìrìnsí rẹ̀ bíko. Lẹ́yìn náà ni ó ní àwọn tí ń bọ̀, àwọn ti wà ní Bucknell. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, ìwádìí jábọ̀ wípé ikọ̀ ọlọ́pàá ṣì ń gbìyànjú àti ṣe ìdánimọ̀ orúkọ gbogbo àwọn ajínigbé tí wọ́n ṣekú pa ìdílé tí wọ́n ti jáde wá pẹ̀lú ìròyìn wọn mìíràn tí ó ṣe pàtàkì kí wọ́n tó lè jábọ̀ fún ará ìlú. Èyí kò sì ní pẹ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.